àwọn Fúlàní da màálùú wọlé ìwé ìjọba, wọ́n ṣá àwọn olùkọ́ ládàá yánnayànna. Ìdàrúdàpọ̀ ṣẹlẹ̀ níléèwé girama ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kan lọ́sẹ̀ yìí pẹ̀lú báwọn Fúlàní darandaran ṣe ya wọ iléèwé náà pẹ̀lú ogunlọ́gọ̀ màálùú tí wọ́n ń dà, tí wọ́n sì ṣe àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ iléèwé náà léṣe rẹ́kẹrẹ́kẹ́. Iléèwé ọ̀hún tí wọ́n pè ní Alórópó ńlá Community Grammar School tó wà níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló gba àwọn àlejò ọ̀ràn náà lójijì lásìkò táwọn akẹ́kọ̀ọ́ iléèwé náà ń gbáradì fún ìdánwò lọ́wọ́ tí ọ̀rọ̀ sì di bó lọ yàgò. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, àwọn géńdé ọkùnrin Fúlàní ọ̀hún tó 20 níye, gbogbo wọn ni wọ́n sì dì hámọ́ra pẹ̀lú oríṣiríṣi nǹkan ìjà olóró bíi idà, àdá, ọ̀bẹ pẹ̀lú ọ̀pá tí wọ́n fi ń da màálùú. Ọ̀pọ̀ olùkọ́ àti akẹ́kọ̀ọ́ iléèwé ọ̀hún ni wọ́n ṣe léṣe, bẹ́ẹ̀ làwọn míì fara gbọgbẹ́ níbi tí wọ́n ti ń sá àsálà fẹ́mi wọn. Olùkọ́ kan tó ń jẹ́ ọ̀gbẹ́ni Paul Ọládélé wà lára àwọn tí wọ́n ṣèṣe níbi ìkọlù ọ̀hún. Níṣe ni wọ́n ṣá aládàá bí ìgbà táwọn ọmọdé bá ń kó àdábo odò ọ̀yà nínú igbó ọdẹ. Gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn olùgbé agbègbè iléèwé náà ṣe ṣàlàyé, ó ní èmi náà ń lọ sínú sùkúù yẹn ni, ó jẹ́ lásìkò táwọn akẹ́kọ̀ọ́ ṣẹ̀ṣẹ̀ kúrò lórí ìlà, wọ́n múra láti bẹ̀rẹ̀ iṣẹ́ àkọ́kọ́ láàárọ̀ ọjọ́ náà. Ṣàdédé làwọn Fúlàní darandaran wọ̀nyí dá àwọn màálùú wọn wọbẹ̀ tí àwọn màálùú yẹn sì bẹ̀rẹ̀ sí fi àwọn nǹkan ọ̀gbìn wọn jẹ. Gbogbo ariwo táwọn olùkọ́ àtàwọn ọmọléèwé yẹn ń pa pé kí wọ́n yéé fi màálùú jẹ oko àwọn mọ́ kò wọ àwọn Fúlàní wọ̀nyẹn létí. Kàkà bẹ́ẹ̀ níṣe ni wọ́n dojú ìjà kọ wọ́n. Abilékọ Grace Alamu tó jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀gá àgbà iléèwé náà ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó láwọn ti fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí, wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀ nítorí wọ́n ti wá ṣàbẹ̀wò síléèwé ọ̀hún láti bẹ̀rẹ̀ àwọn ìwádìí tí wọ́n fẹ́ ṣe. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.